Africa Content TV. Central Council of Ibadan Aki gbogbo wa ní pé àdúkú ọdún o aṣọ ọdún wọ́dún la aṣọ òróró ní ọwọ́ aṣọ òróró tá a bá ṣọdún èyí tán a ṣe pẹ̀lú ìlàkàlà Ọlọ́run amórírì bàbá wa akí bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Mahmood kábíyèsí o. Gbogbo àwọn àlejò tá a pè láti àsìkò ṣòfò a fẹ́ pìrìsẹ́ǹtì gift yìí fún bàbá wa. A ní wípé bàbá wa wọ́n máa adíbírè ni wọ́n torí bí àwọn Àbàdàn àgbáfẹ́ púpọ̀. Àwọn afẹ́ tó jẹ́ pé tí wọ́n bá ti ń lọ káàkiri kí ọ̀mbrẹ́là tí wọ́n máa lò kó máa wà kọ́lọ́fù. Tá a bá tún ṣe léèkan àtúwà ṣe ànọ́dáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ̀wọ́ àdàmọ́jú. Nítorí ìdí èyí ní orúkọ gbogbo ọmọ ẹgbẹ́ Ìbàdàn Vanguards sisters èyí tí mo jẹ́ ààrẹ wọn lọ́wọ́lọ́wọ́ a present this solar umbrella fún bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá wa Mahmood Balógun amọ̀rírì ní a sì rí bí ẹni fẹ́ gbẹ wa ẹ ṣe gan o kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí àti bàbá wa Adétayọ̀ Oríyẹmísí àti àga fún àṣeyọrí àti gbogbo ìgbìmọ̀ wọn kí Ọlọ́run má pẹ̀lú gbogbo kó tó di àmọ́dún o. Thank you very much. I want to ẹgbẹ́ Vanguard ladies. you are for you. Thank you, It is not in our program, but then when we notice something nice. Thank you. We are going straight to presentation of awards. And so we'll just keep started because the weather is changing. All right. Kábíyèsí, His Imperial Majesty, Ọba Dr. Senator Mahmood Olalekan Balogun Ali Okunmade II, the Oloris, our distinguished Senator Kola Balogun, all the members of the Olubadan Council, our royal fathers, and all the members of the Yalode Council, the President General Central Council of Ibadan Indigenes, Prince Oluwayemisi Adiaga, the chairman of this occasion, our revered Parakoyo of Ibadan land, and of course, a global citizen, Chief Tunde Afolabi, and his bosom friend, Distinguished Senator of the Federal Republic of Nigeria, the chairman, Nigerian Communications Commission, Professor Adeolu Akande, and members of his entourage, Alhaji Fatai Ibikole, Alhaji Yekini Gbopola, and the rest of them. We want to specially recognize our awardees for this year 2023 Ibadan Cultural Week.
starting with High Chief Abiodun Kola Daisi, the Ashipa Olubadan of Ibadan land. Senior Chief Sharafadin Abiodun Ali, the Single Senator-elect, Oyo South Senatorial District. Professor Olukunle Iyoda, of course,